Obasegun Wasiu Buaya ọ̀dọ̀ wọn náà la wà wọ́n tún fẹ́ gbà wá nímọ̀ràn wọ́n tún fẹ́ là wá lóyún wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé àti bí a ti fẹ́ rí ìgbésí ayé wa lò. Obasegun ẹ bá kí àwọn èèyàn. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé ní àkókò yìí àtẹjú tó ń wò wá etí yín kò ní di oúnjẹ fún wa kò ní fọ́ gbogbo ẹni tó wà nínú ìlera kan àbí dààmú kan Ọlọ́run bá yóò bá YouTube gbó sílẹ̀ ní agbára Ọlọ́run ọba. Àṣẹ. Orúkọ mi tèmi ní Alhaji Wasiu Buaya Obasegun General for local government ni mò ń kí n pé àjíǹde ara yín yóò máa jẹ àìsàn káìsàn àrùn kárùn kò lè ṣẹlẹ̀ kọ̀ọ̀kan yín ẹni tó bá bá ara rẹ̀ nípò kan fún àìsàn kan ṣe mo fi ń dá yín lójú pé àìsàn náà yóò lọ. Àṣẹ ti gùn látẹnu Obasegun General gbogbo Ifọ̀ local government. Bàbá lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ń yọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́nu tó ń sọ wọ́n di ẹni tí ò ní ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀. Ẹlòmíì a máa ka pépà nígbà tí kò ṣe nǹkan tí ọkùnrin ṣe fóbìnrin kí pépà náà máa kà á máa sọ̀rọ̀ Arsenal Chelsea tí wọ́n ń pè ní ìdákọ́lẹ̀. Àkọ́kọ́ náà kí ni ìdákọ́lẹ̀ náà? Ìdákọ́lẹ̀ náà ní fi ṣe ọkùnrin kankan nǹkan tí ọ̀dà kan burúkú gbogbo ọkùnrin tí ó bá ti lè ṣe déédéé tó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tí kí yẹn wá ń kó sínú tí yóò lè jáde síta wọn tí ń lọ ọlẹ̀ ètò tí ń dákọ́lẹ̀ ṣùgbọ́n ìdákọ́lẹ̀ nìkan kọ́ ni àrùn tí ń bá ọkùnrin jà tí nǹkan fi ṣe déédéé ó pọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì lè ṣe kò lè ṣe jẹ́ kí lọ ni ẹlòmíì ń ṣe tó yẹ pé tó bá ti di pé ó bọ́ sórí ìyàwó rẹ̀ yóò ṣe ń tòótọ́ gẹ̀rẹ́rẹ́ ó ti dàtọ̀wọ́ ẹ̀lẹ́ tí ọba máa wò pé kò lè ṣe mọ́ ṣe rí ẹyẹ apé lọ́kùnrin tí èèyàn bá ń ṣe dáadáa lọ́kùnrin kí nǹkan ọmọkùnrin kó máa ṣiṣẹ́ déédéé kì í sọkùnrin gidi o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fi ṣe gbogbo tó bá wà nírú pé ẹ òun ò lè ṣe déédéé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí o ò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó rẹ̀ àbí bóyá pé tó bá ti ṣe kan o ti ṣe ò lè ṣe mọ́ àbí ìtọ́ pé pé kò tiẹ̀ tó ṣe gẹ́gẹ́ kí wọ́n tó di pé yóò lè wọ́n fọwọ́ra gbèsè tètè wá bó ṣe fẹ́ dọ́dọ̀ mi tó rí mi nítorí pé 2024 yìí mo fẹ́ gba àwọn ọkùnrin là ìṣòro tó pọ̀ jù yẹ pàlà máa ń gba àlejò ìṣòro tó pọ̀ jù ni pé ọkọ mi ò ṣe dáadáa sẹ́rí owó ọ̀tọ̀ ní ẹja fi towó sẹ́gbẹ̀ẹ́ kan náà owó náà ṣe kókó ṣùgbọ́n tí ọkùnrin ò bá lè ṣe déédéé ìyàwó rẹ̀ ó lọ bẹ́lòmíì bẹ́ẹ̀ ni àwọn obìnrin míì ń wá sọ́dọ̀ wa àwọn obìnrin míì tó bá nífẹ̀ẹ́ ọkọ wọn dáadáa tọkàntọkàn wọn á ní gbogbo nǹkan táwọn bá ṣe tí nǹkan ọmọkùnrin náà fi ṣe déédéé lè máa ṣe dáadáa wọn á sì ṣe wọn á gbé lọ́dún fún wa máa ṣe wọn á lò àwọn obìnrin míì ń wá ṣùgbọ́n àwọn obìnrin míì wọn ò ní lè sọ síta àìwá lè sọ síta yẹn pé ọkọ àwọn ò lè ṣe déédéé ò lè ṣe dáadáa wọn á lọ bẹ́lòmíì tí ò tó ọkọ wọn á lọ bá ta ẹlòmíì á lọ bá gẹ̀tìmá ẹlòmíì mẹkáníìkì ẹlòmíì àwọn dírẹ́fà ọkọ ẹ̀. sẹ́rí tí ọkùnrin bá ń ṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ nínú ilé kò ní kọ̀ sílẹ̀. kódà bí òfin oúnjẹ. tó bá kù díẹ̀ kààtó wọ́n jà wọ́n tún parí ẹ̀ náà ni torí yóò máa rántí kinní yẹn. ṣùgbọ́n tí ó bá lè ṣe déédéé tó yẹ pé tó bá ti ṣe kí wọ́n ti sọ àbí kò tiẹ̀ lè ṣe rárá àbí tó bá jẹ́ àbí mi ò tiẹ̀ wá ń ṣe kò tiẹ̀ wá wúlò torí kò sí nǹkan tá a ṣe fúnbìnrin tí ò lè dọmọ nǹkan rẹ̀ ti bàjẹ́ nù spam rẹ̀ ti bàjẹ́ ẹ̀mí nǹkan ọkùnrin rẹ̀ ti wọ́tì ẹ̀mí nǹkan ọmọkùnrin ò tún nǹkan mọ́ ẹlòmíì nǹkan ọmọkùnrin kò tiẹ̀ ní mọ́ rárá ẹlòmíì wá ní tó yẹ pé no ìṣẹ́rù ló wà ń bẹ̀ nǹkan ọmọkùnrin. ìyẹn àtọ̀ ò lè dọ́mọ ẹyin ò lè dọ́mọ. gbogbo nǹkan wọ̀nyí ni ewé àti egbò wà fún pọ́nbélé tá a fi ṣètọ́jú fún tí ò sí ní sídàmù tí ò sí wà láǹbẹ̀ ọjọ́ orí ọ̀kan pé lè ṣe mọ́ bàbá 70 bàbá 80 wọ́n ń bóbìnrin ṣàṣepọ̀ dáadáa sọ mi yín níṣẹ́ ṣùgbọ́n kinní kan tó wá kú bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lásìkò yìí òun ni pé kí wọ́n máa fi oògùn máa bá obìnrin láṣepọ̀. àwọn oògùn olóró gbogbo nǹkan yẹn yóò ṣiṣẹ́ ní táìmù tí wọ́n lò ṣùgbọ́n yóò máa pa kinní yẹn sí ni. ẹlẹ́ẹ̀kejì tó tún dọkùnrin láàmú níṣẹ́ ni àìsí owó tó bílù ṣe rí. ara kan tó ń fa ìdákọ́lẹ̀ nìyẹn. ìdákọ́lẹ̀ ọkàn inú ọkàn ò dùn sẹ́yìn tí ò lówó lọ́wọ́ tó wá ń pè pé ọmọ kọ̀ọ̀kan wá ṣe tí rònú sì ti kì í kò ní ṣe kò ní dáhùn kò ní lè ṣe kí yẹn gan ò ní lè gbéra torí pé inú rẹ̀ ò dùn lásìkò yẹn so torí ẹ̀ mo sọ pé afẹ́ akọ ọkùnrin ó gbọ́dọ̀ tú ọkùnrin ó gbọ́dọ̀ tú ọkùnrin ohun tí ó sì tú ọkùnrin ni kí nǹkan máa ṣiṣẹ́ déédéé lásìkò bó ṣe yẹ kò sí ohun tí ó tọ́ da bíi pé kẹ́ wojú ìyàwó yín ní ilé kí nǹkan sì gbéra nǹkan tó dáa jù nìyẹn
tí ẹ bá ti wojú ìyàwó tí ìkẹyìn bá ti gbéra tẹ́ ẹ sì lè rí ṣe dáadáa àyẹn ti pé lọ́kùnrin nù kọ́ wá owó lókùn tí ó fi pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ tó bá jẹ́ pé bóyá kò lè ṣe déédéé nǹkan yẹn ò tiẹ̀ wá èmi tẹ́lẹ̀ mi ò tó nǹkan tó èmi kéré tó sọ́jú orí ẹ̀ gbogbo nǹkan yẹn ló ní àtúnṣe tó ti yẹn nísìn ẹlòmíín wà tó jẹ́ pé tó bá ti lè ṣe báyìí sọ́ọ̀ mi ń sìn àti ṣe kejì kò ní lè ṣe mọ́ gbogbo ẹ̀ tí ìtọkùnrin tó torí pé obìnrin tó ń bá ṣe ń táìmù yẹn ó lè má ti wà satisfied ṣùgbọ́n tó bá jẹ́ pé ó wá fẹ́ kí gbogbo nǹkan yẹn máa lọ ní déédéé bó ṣe fẹ́ natural oògùn tí ó ta á correct gbogbo ohun tó bá kíní yẹn jẹnu ara ni kì í ṣe pé kẹ́ fẹ́ ṣe ìbúbìnrin sùn kẹ́ máa lo oògùn kódà tí èmi oògùn bílẹ̀ kódà kí wọ́n ṣe pé nígbà máa ṣe ìbúbìnrin sùn níṣẹ́ máa lọ lo oògùn. ẹ̀yìn àti máa lò lẹ̀. ẹ̀kan ti gbogbo láti tọ́jú ara wọn tó fa kíní yẹn tí kí yóò fi á ṣètọ́jú nǹkan kan ní ń fà nǹkan yẹn láwọn á ṣètọ́jú fún tẹ́gbẹ́ àṣọ tí ìbá fẹ́ yẹn máa rí ṣe kí wọn tó lè máa fi oògùn support yẹn oògùn bílẹ̀ ipe mo fẹ́ fi oògùn support mi ìyẹn á ti máa lé ní 70 nítorí pé ìyẹn ti dàgbà iṣan ti ń wíìkì wá lóògùn àgbo tí wọ́n máa lò láti fi support ṣùgbọ́n tó wà lọ́dọ̀ tó bẹ̀ láti tó bẹ̀ títí tí èdè 65 wọ́n á sọ pé ẹ̀yìn lè ṣe déédéé ẹ̀yìn lè ṣe jọ ẹ̀kan lọ àwọn kò rí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ sí tó fa nǹkan yẹn á sì tọ́jú fún so bí ọ̀rọ̀ bí ó ṣe rí nìyẹn gbogbo ẹni tí nǹkan yẹn bá ń dà láàmú ẹ má tijú gbèsè kẹtí yẹn fi tijú fún àìsàn ń fa tẹlómi jẹ pa nǹkan lọ́kọ̀ọ̀sẹ̀ tí ìbá látọ̀sí máa ń kọ́sẹ̀ máa ń fà infection máa ń fà àtọ̀sí pé èèyàn lówó lọ́wọ́ yàtọ̀ pé èèyàn lówó infection máa ń fà jẹ̀díjẹ̀dí máa ń fà fún yẹn gbogbo ohun táwọn ẹ̀dẹ̀ ń jẹ yìí ń gbà mí gan omi wà tí ń pa nǹkan ọmọkùnrin mi tà á mọ̀ so gbogbo tó bá wà nínú irú nǹkan báyìí ẹ má tijú ẹ kàn sọ́dọ̀ mi èmi ní Obasegun general gbogbo ohun tẹ fẹ́ yóò tún lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò tún lọ́wọ́ àjíǹde ó sì máa jí pépépépé dáadáa so bó ṣe jẹ́ nìyẹn. so kò dẹ́ni sí pé taba lò tìbílẹ̀ pé taba tún lò díẹ̀ bá ṣiṣẹ́ díẹ̀ kò tún ní àtúndásẹ́lẹ̀ tó wáyà. n tí oògùn bílẹ̀ fi yàtọ̀ sí gbogbo oògùn nìyẹn tí ẹ bá ti lo oògùn bílẹ̀ tá a ṣètọ́jú fún yín lórí nǹkan tí ń fa nǹkan yẹn èèyàn máa ṣe lọ dídé ni so ti yẹn ní sè kò sí pé nǹkan kan wá tàbí nǹkan kan mọ́ àyàfi èmi tún wà o èyí tí ayé bá fi dà yín láàmú. ayé náà máa fi ń dà yín láàmú. àbà tẹ bá ṣe obìnrin mi ti inú rẹ tí inú rẹ bá fẹ́ yọ̀ sí ó lè ṣe débi pé nǹkan ọmọ yóò ní lè sóbìnrin mi náà bẹ́ẹ̀ ni mo ṣe ń sọ ìyàwó tírú bẹ́ẹ̀ ti wà fún ti wà tó yẹ pé wọ́n bá dọ́dọ̀ obìnrin mi wọ́n ní lè ṣàfihàn àti bá dọ́dọ̀ obìnrin kan wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn mi sì ṣe débi pé àti tí lẹ́gàn àti títà wọn tiẹ̀ ní jórí ṣe wọ́n mú bẹ́ẹ̀ ni ó dájú sáká. kọ́nà ìjà bọ́sọ̀ wáyé. so gbogbo ẹni tó bá nírú bẹ́ẹ̀ náà ìtúsílẹ̀ ń bẹ fún un. so àtẹ̀ntó ní ti pé àìsàn ló fà á àtẹ̀ntó pé àìsàn owó náà ló fà á àtẹ̀ntó pé iṣẹ́ ayé náà ló fà á nípa ìdọ́dọ̀ Obasegun general. nǹkan yọ̀ lọ́dún nípa nǹkan lọ́mọkùnrin lè gbogbo ọlọ́dún bó ṣe yẹ kó lọ. A dúpẹ́ lọ́wọ́ Obasegun general fún gbogbo Ifọ̀ local government Obasegun Wasiu Buaya a dúpẹ́ pé ẹgbàá lásìkò pé a rí pé ọwọ́ yín máa ń dí àti ń pè ní láti bí oṣù kan pé a fẹ́ wá kí Obasegun kó lo ìmọ̀ àti ọpọlọ náà láti fi káwọn yẹn jàǹfààní a dúpẹ́ pé a rí múlẹ̀ ní a dúpẹ́. àwọn àlejò rí máa ń fà tẹmọ tí èèyàn bá ti dé kó àgbà wọ́n ti gbé pàgbà léèyàn lọ́wọ́ àwọn àgbàlagbà nílẹ̀ èèyàn máa bá ṣe so àwọn èèyàn pàtàkì èèyàn ńláńlá yẹn so wọ́n ń di wà kí sípà àfẹ́ dá yín lóhùn gbogbo àtẹ́yìn pé wáyẹn náà ṣùgbọ́n bí ká lọ Àbújá lónìí so ká lọ Port Harcourt lọ́la nǹkan tó ń fa gbogbo àwọn kan yẹn nìyẹn ṣùgbọ́n ní àkókò ìtẹ́ wà wà àti wà náà wà ní ọwọ́ ọ̀sìn báyìí wà pálásì báyìí. ọdún Obasegun sọdún lọ́wọ́ ọdún wà rárá. wà pálásì báyìí so àti ìsìn dáhùn yẹn lóhùn dáadáa. àdúpẹ́ ẹ ká tó máa lọ àwọn àmì wọn fẹ́ pè yín wọ́n fẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìdákọ́lẹ̀ tá a sọ lẹ́nu pé ó ń yọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́nu nígbà náà lè pe Obasegun sí. fi àǹfààní àwọn tó bá fẹ́ pè mí lórí nǹkan tí mo sọ nípa ìdákọ́lẹ̀ tí ń dà wọ́n láàbí kan ọmọkùnrin wọn tó kéré sọ́dún orí àbí tí ó lè ṣiṣẹ́ dáadáa àbí tí ó yẹ pé nǹkan ọmọkùnrin tiẹ̀ kò ní dọ́mọ mọ́ tó yẹ kó fún wọ́mọ tí ò tí ò lè dọ́mọ mọ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àkókò gbà wá ẹ pè sí nọ́mbà yìí 080 388 23 771 lẹ́ẹ̀kan sí 080 388 23 771 èmi kékeré máa gbé fún ara mi. ọ̀rọ̀ náà ti gba àwọn gangan ni wọ́n á gbé kò ń ṣe PA kò ń ṣe mọ́níjà àwọn Obasegun gan ni wọ́n máa gbé ètò pé wọ́n sìn ọdún tuntun àwọn ìkọ́ náà kò lè ṣe kíní fi hàn wẹ̀ dáadáa má yẹ kí dírẹ́fà tàbí aṣọ́gbà tàbí mọ́níjà tàbí PA kó máa báyàwó ẹ̀sìn kankan tètè wọ́n náà tètè pé Obasegun sìn mo lè nígbà nínú ìpínlẹ̀ agbọ́dọ̀ Ọlọ́run tó pátá ni àmàrí ànúgbà ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can
can call us on 0080597807 for your event coverage.